mo dẹ̀ tó bẹ̀rẹ̀ sí smoke tó ń mu oríṣiríṣi mọ́ra wọn igbó mo gbó fagbó jẹ gbó àwọn lesbian máa ń tajà fún wọn pàtó yá ẹnìkan gbé súnmọ́ mi ni wọn pé ìgbà tí mo fẹ́ sí Nàìjíríà pé kó dẹ̀ ní o pé òun lónà ẹni tó ń ṣe kí ni kan mo pé tí bá ní kí n gbà ẹni tí mo fẹ́ tó wà ní Amẹ́ríkà ó sì máa ń send kọ sí mi kó dẹ̀ láti tàn tó tọ́ sí Amẹ́ríkà mo rí wọn but láǹfààní àti jọ because ọ̀dọ̀ àwọn ọmọ wọn náà wà so ọmọ wọn wà ń bẹ̀ so láǹfààní àti jọ ṣe ọmọ wọn dẹ̀ mọ̀ kàn ṣe nǹkan bẹ́ẹ̀ ọ̀nà sí táwọn tẹ́jọ́ máa ń ṣe nǹkan bẹ́ẹ̀ wọ́n ní rárá o àlè ìyọnu ọmọ church wa ni so ara church wọ́n pè mí fún ọmọ wọn so ara ẹ̀ sí nǹkan bẹ́ẹ̀ àti pé mi gan máìdì mi ò ṣe nǹkan bẹ́ẹ̀ tí mo fẹ́ ṣe nǹkan báyìí ọ̀rẹ́ mi ni mò ń rí so mo pa máa sọ wọn pọ̀ ọ̀rẹ́ mi ti kú wọ́n ní kí ló wá ṣe kí ló pa ó kàn ń ru òǹgbẹ̀ ní ara rẹ̀ àti sí HIV wọ́n ní kò lè HIV wọ́n ní kí ló wá lè ṣe bẹ́ẹ̀ mo ní kò yé mi o wọ́n ní òkè so mo ti lọ rí wọn bẹ́ẹ̀ so wọ́n jẹ́ máa send kan sí mi kódà tí máa ní ìdìkan bẹ́ẹ̀ mo fẹ́ rajà kan owó máa sọ fún wọn bẹ́ẹ̀ máa send sí mi màá ní mi ò fún ẹ mo yá ẹ ní o mi ò fẹ́ mo yá ẹ ní o èyí máa sọ̀rọ̀ ni so everything there ó ń lọ bó ṣe yẹ kó lọ àmọ́ mi ò pé gbà yé èèyàn gidi now ìyá ọkọ mi tó gbọ́ ọmọ méjì sọ́dọ̀ wá pè mí wọ́n bá pè mí jọkọ̀ pé ọkọ mi ò má rí èmi náà ò má rí a kàn ń gbé ìgbé ayé tí ò dáa wọ́n ní wọ́n ti wà òkè ọkọ náà kò tọrọ jẹ ó wà òkè níwọ̀n bá tiẹ̀ o lè má kọ́lé o lè má ra lẹ̀ but it's living okay kí ló dé tó o máa fi ọkọ ẹ̀ padà kẹjọ máa fẹ́ ra yín mo ní mi ní ṣe mi ní fẹ́ padà mọ́ wọ́n ní kí ló dé mo ní mi kàn lè ṣe kọkùnrin fọwọ́ kàn mí mọ́ ni wọ́n ní àbí lesbian tọkọ ẹjọ́ pò ń ṣe àbò ń ṣe lóòótọ́ mo nínú o mi kàn lọ́ọ̀fù wọ́wọ́ yẹn mọ́ ni wọ́n ní má ṣe o ilẹ̀ parun ni o ní àmì jẹ́ ṣe wọ́n bá ní kí ló wá ṣẹlẹ̀ mo ní mi wà òkè wọ́n bá ní òkè gba ni mo wá sí Amẹ́ríkà kò sí ní fẹ́ sáré pé mo ti ń lọ mo ti ń múlẹ̀ lọ múlẹ̀ bọ̀ wọ́n bá ní anytime máa wá nígbà tí mo débẹ̀ n bá kẹjọ n bá rò fún wọn pé mo ṣe lesbian lóòótọ́ o báyìí ọ̀rẹ́ mi tó kú kò jẹ́ kí n bọ̀ pé kò ní fẹ́ fọwọ́ kàn mí ara mi fẹ́ dìde mo ní kò sí ọmọ mi ò rí dókítà ọ̀yẹ́ mo ní therapy mo lọ fún therapy mi mo ṣe lọ wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n ṣe ogbẹ fún mi wọ́n fún mi lọ́hùn oògùn wọ́n ṣe everything gbà tí mo lò 3 months mo fẹ́ lọ padà wálé gbẹ̀gbẹ̀ padà wá Nàìjíríà mo ń live life mi ọkọ mi fojoojúmọ́ ń bẹ̀ mí pé kí n má bínú gẹ́ẹ̀tì wà ní Kánò ó ti wá gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ níbi lesbian yìí ó gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí wípé I swear to God bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó sì wà lẹ́nu ẹ̀ tí ò lọ́kọ business ẹ̀ dẹ̀ ń boom ó ń wà òkè máa ń sẹ́ni kan sí gbà kan gbà tí àwọn oníṣẹ́ don big now I no go send something for you gbà mí ò lè ra oyin 5 litres a ní kó send ẹ̀ sí mi ó lè ra àwọn nǹkan bẹ̀ yẹn á send sí mi tó bá sí Lagos gbà kan tí mi ò ti stop màá parí fọ́ọ̀rẹ́ mi pé mo fẹ́ lọ kiri yan èmi àtọmọ yìí àwọn àti ní nice time tura wa ṣe everything wọ́n á mú mi lọ sí church nígbà tí mo di church evangelist tí wọ́n ní kó máa pray fún mi tó jẹ́ obìnrin tó ní kó fún deliverance fún mi tájọ́ máa ń pray papọ̀ ó dì mí mú mo dì mú báyìí mo kọ́ rí pé ó ń ṣe báyìí sí mi fọ́ra mi ní ìkànnì ọwọ́ mo fọ́ra mi ní àárín ọwọ́ fọ́ra mi ní ìkànnì ọwọ́ later nígbà yẹn kó wá sílé mi ló ń fẹ́ pray fún mi ìmọ̀tẹ̀wé tí ì sí agbára wa lájọṣepọ̀ obìnrin ni èyí náà ṣe oníbẹ̀ẹ́ ni àǹtí ṣeun ẹni tó ń lọ sí church yẹn bá lọ sọ fún un wípé evangelist yẹn náà lesbian ni o ló bá ní evangelist wọn lọkọ mo ní kíni ó bá ní àṣìyàn ò láṣìírí ìyẹn bá lọ sọ fún evangelist pé tẹ́ bá ti wọ́n ṣe irú nǹkan báyìí ṣé ń tọ́ mọ́ kẹsì deliverance fún ló yẹ kẹ́ bá ṣe irú ẹ̀
bí wọ́n ṣe ń ṣe pè mí nìyẹn pé ṣé mo wà ní mo wà ní bá wá lé mi bá ní mi ò tiẹ̀ láṣìírí pé èmi lọ sọ mi ì sọ fún wọn débẹ̀ wọn sọ wọn náà ti sọ fún wọn náà àwọn jẹ́ kó yá àwọn dé wọn pé kò sí àwọn òṣèlú ẹ̀ pé ṣé ọmọ pé mo ti ní tọ́ọ̀ṣì ni àǹtí ṣeun bí màá tẹ̀lé ẹ̀jẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn ṣọ́ọ̀ṣì yẹn mo wà tàdéjọ́ ń ṣe àmẹ́ńtẹ́mì ti lọ sọ fún wípé evangelist yìí o aṣòtí ẹni ṣe lesbian tó yẹ kó mọ bó ṣe máa gbẹ̀rùn ẹ̀ kalẹ̀ àbí tó ṣe máa jọ mí kó ń bẹ̀ àbí tó máa lọ ṣọ́ọ̀ṣì bòmí ìyẹn lọ sọ fún wọn wípé mo sọ pé evangelist ẹni ṣe lesbian so àwa méjèèjì bá ṣe bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn mi àti evangelist àwa lé mi ìdúná àdúlẹ̀ evangelist báyìí ṣe nìyẹn o ọkọ mi ti bẹ̀ mí bí a kì í dáríjì ọkọ mi bí a kì í má dáríjì ọkọ mi ìyẹn ni mo rò lọ́kàn kí n tó gbọ́ ọkọ mi ti fún yàn kan lóyún ẹni tó fún lóyún ó lóun ò ní fẹ́ olókàn fẹ́ bímọ ni now ọkọ mi ní kí n máa kó bọ̀ bí tó ń gbà ká fi kẹjà kí n fi kẹjà rẹ́ǹtì òun ò gbowó òun ti realize gbogbo mistake òun àdé mi lọ sí registry a máa ṣe gbogbo ẹ̀ àti ṣeun ìmọ̀ àtọkọ mi ṣe gbogbo ẹ̀ a lọ sí registry a jẹ́ lọ sí church ọkọ mi rí mi pẹ̀lú evangelist inú ẹ̀ ń dùn àmọ́ láàrin èmi àti yín èmi àti evangelist máa ń ṣe tọkọ mi ò sì mọ̀ èmi àti evangelist a máa ń ṣe tí ọkọ mi ò sì mọ̀ lẹ́yìn ẹni tí mo ti sọ fún yẹn èmi àti ọkọ mi ti fẹ́ ra padà àti wọn kọ́ àmọ́ wá fún wa mọ́ wà ní US o ṣe mọ̀ àwọn àánú ilé mo ń tọ́ láti gbé kó lọ́kùn gbà mí kọ́kọ́ mi tó dé yóò ní kan ti máa mu mi ò smoke mọ́ bọ̀ máa mísẹ̀ máa ti mísẹ̀ pẹ̀lú gbó láti wà nínú kíní ẹ̀ máa ti mu short kan kọ́kọ́ mi tó dé báyìí ara mi máa wálẹ̀ gbà mí ti máa rí tra bá ti mú tra ọkàn bá ti jọ sẹ́nu tí mo ti mú omi lé lórí báyìí ara mi ti máa wà òkè lọ́tọ́ kan máa fọ́ kàn mí inú ò ní bí mi inú ò jẹ́ bọ́ tí ì bá ti lo tra tí mi dẹ̀ mú kí n ti máa mú yẹn tọkọ mi bá fọ́ kàn mí tí n bá jágun báyìí a ní àṣìmú ti bẹ̀ mí ó yẹ kí pass ti lọ kí ní kan ti lọ bọ̀dé má ti mú àwọn kan tí mo sọ yìí báyìí mo lo trad ọyọ kan àbí mo abẹ́ ọkùnrin pé wọ́n ti lo trad mọ́ pé trad máa ń jẹ́ kí n máa look somehow pé jẹ́ kí n lo máa kí n dọ̀ bá kan jẹ́ kí n lo èlé má ti mú yẹn náà ìmọ̀ ti máa wà àmọ́ evangelist àwọn ó ti gbádùn mọ́ wọn wọ́n ti mọ̀ ọ́ ṣe evangelist ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o evangelist ò ṣẹ̀ṣẹ̀ mọ́ dọ́dọ́gbì yọ̀yàn o kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o nígbà tó ń sọ story wọn fún mi èèyàn kan ni màá sọ fún yín torí pé kò ní kí n bó ń sọ èmi àtọkọ mi títí mo lóyún mo bímọ ọkùnrin kan fọkọ mi mo dẹ̀ ní mi bímọ mọ́ ọmọ yẹn àjọ ń gbé evangelist ò wálé wa mọ́ but any opportunity ká ṣe sóoru tán ká bọ́sẹ̀ gbẹ̀kì ní báyìí evangelist àṣà wà ní àṣà máa wá mi kiri ní tẹ̀wé pé má lè pé mi lọ chọ́ọ̀chì yẹn mọ́ ọkọ mi á bẹ̀rẹ̀ pé kí ló fà tí mo ní mi lọ chọ́ọ̀chì yẹn mọ́ ṣètò náà ti gbàkóso ọkọ mi mọ̀ pé mo ṣe lẹ́sìrì so àti ṣeun bí ìrìnàjò ayé mi ṣe wà nìyẹn mo wá sọ fún gbogbo àwọn tó ti wà nínú nǹkan tí mo wà evidence èdè níyì àṣíríra o bọ́ ẹ mọ̀ mo ti bímọ mo ti ní time kí n máa dẹ́sọ́ mú mi bọ́ àwọn oògùn olóró tí mò ń lò yẹn mi ò tí ì stop ẹ o tí màá jẹ́ stop ẹ tí màá stop ẹ bí a mi lò láàrin oṣù kan ọkọ mi láàrin ọ̀sẹ̀ kan ọkọ mi kò ní enjoy marriage yẹn bó ti máa ti lò tí mo ti mú mi báyìí a máa enjoy marriage yẹn. This is not my story. I am not a lesbian. I am just a storyteller. I'm trying to analyze the story to you guys, to learn from it. I am not a lesbian. I am not a lesbian. I have never kissed a lady before in my life. I am Oluwaseun Akanji. The owner of the story is not Oluwaseun. For the matter of fact, it's not even someone I've seen before. Just a voice notes of 30 minutes 3. That is 1 hour.